Ẹ káalẹ́ àsìkò àtòrọ̀ ìròyìn jákèjádò rèé láti ìkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá Ògúnlékè Samuel ní oníròyìn lálẹ́ yìí. Èsì ìbò láwọn ibùdó ìdìbò tó lé ní 150,000 tí wà lórí INEC ló sọ bẹ́ẹ̀. Ẹ̀wẹ̀ ibùsọ̀ ibùdó iná ọba tuntun àti ẹ̀rọ agbára eléyìí tí ó ń gbénaka mú kí iná bá fò sókè kọjá 4,000 mẹ́gáwáàtì. Ìdojúkọ ní Bakhmut lágbára gan-an Yevgeny Prigozhin náà ni ó sọ bẹ́ẹ̀. Lẹ́kùnrẹ́rẹ́ èsì ìbò láwọn ibùdó ìdìbò tó lé ní 150,000 náà ló ti wà lórí INEC ló sọ bẹ́ẹ̀. Àjọ eléyìí tí ó ń bójútó ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ló ti sọ wípé èsì ìdìbò láwọn ibùdó ìdìbò tó lé ní 150,000 lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ló ti ṣe bẹ́ẹ̀ wà ní ojú òpó wọn níbi tí àwọn èèyàn ti lè máa wò ó ìyẹn àwọn èsì ìdìbò ti ipò ààrẹ àti ilé aṣòfin àgbà tó fi mọ́ ilé aṣojú-ṣòfin eléyìí tí ó jẹ́ wípé á di ní ọjọ́ 25 nínú oṣù kejì ọdún 2023 tí a wà yìí lẹ́lẹ́yìí tí wọ́n sì sọ wípé wọ́n ti kó gbogbo ẹ̀ síbẹ̀ eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lè máa wò. INEC lẹ́ni tí ó sọ ọ̀rọ̀ ọ̀hún látọ̀dọ̀ ẹni tí ó jẹ́ kọmíṣánná àgbà wọn ìyún Festus Okoye náà ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde nígbà tí ó ń tàkùrọ̀sọ pẹ̀lú àwọn oníròyìn. Gẹ́gẹ́ bí ó ti sọ ó ní àwọn ń ṣe àtúngbéyẹ̀wò àti àtúndà bíváàsì ọ̀hún fún èrèdí láti lè lò ó fún ètò ìdìbò sí ipò gómìnà àti ilé aṣòfin ìpínlẹ̀ lílẹ̀ tí ó sì jẹ́ pé àwọn bífàsì tí wọ́n bá ti lò fún ètò ìdìbò sí ipò ààrẹ àti sí ilé ìgbìmọ̀ aṣòfin lẹ́yìn tí ó kọjá lọ yìí iná ni wọ́n gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbọ́dọ̀ kó gbogbo àwọn àkọọ́lẹ̀ rẹ̀ eléyìí tí àwọn ènìyàn ti fi lélẹ̀ sí ẹ̀gbẹ́ kan nínú bífàsì ọ̀hún. Gẹ́gẹ́ bí ó ti sọ ó ní bífàsì náà ni wọn yóò ṣe bẹ́ẹ̀ tí wọn yóò lò fún ètò ìdìbò eléyìí tí ó tún bọ̀ yìí tí ó sì jẹ́ wípé àwọn bífàsì eléyìí tí wọn kò bá ti ṣe àgbéyẹ̀wò àti àkójọpọ̀ àwọn àkọọ́lẹ̀ tí ń bẹ ní inú wọn sí ẹ̀gbẹ́ kan nínú bífàsì ọ̀hún náà ló ṣeé ṣe kí wọ́n má lè lò ó fún ètò ìdìbò eléyìí tí ó ń bọ̀. Ó ní ó dá òun lójú gbangba wálíà wípé gbogbo àwọn nǹkan eléyìí tí ó yẹ kí àwọn ó ṣe náà ni àwọn ó ṣe tí ó sì jẹ́ pé nígbà tí ó bá fi di ọjọ́ ìṣẹ́gun ọ̀la yìí náà ni ìrètí wà wípé wọn yóò ti parí gbogbo àwọn ìgbésẹ̀ ọ̀hún lórí bífàsì lójúnà àti lè lò ó fún ètò ìdìbò sí ipò gómìnà eléyìí tí yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta àti ti ilé aṣòfin. Gẹ́gẹ́ bí ó ti wá sọ Okoye náà ni ó sọ pé gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà iná ló ṣe bẹ́ẹ̀ tí ó ní ẹ̀tọ́ láti rí i dájú pé wọ́n ṣe ìfẹ̀hónúhàn. Ó ní ṣùgbọ́n eléyìí iná ni kò yẹ kí ó jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú ni wọ́n yóò ṣe bẹ́ẹ̀ lo àǹfààní ọ̀hún láti fi máa ṣe àwọn ohun tí kò yẹ
pàápàá jùlọ nípa láti sọ pé wọn yóò máa tú bíbáàsì yẹ̀wò yẹbẹyẹbẹ gẹ́gẹ́ bí ó ti tẹ̀síwájú. Ó ní ìdájọ́ ilé ẹjọ́ eléyìí tí ó sọ pé kí àwọn méjì kan kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n lè lo káàdì ìdìbò aláìlòpẹ́ eléyìí tí wọ́n ti gbà tẹ́lẹ̀ wípé iná ni ó jẹ́ eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ dára ṣùgbọ́n tí ó jẹ́ pé kì í ṣe fún gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà bí kì í ṣe àwọn tó ṣe bẹ́ẹ̀ lọ sí ilé ẹjọ́. Ẹni tí ó jẹ́ kọmíṣánná àgbà ọ̀hún náà ló wá ṣe bẹ́ẹ̀ tí ó bẹnu àtẹ́lu àwọn ẹgbẹ́ òṣèlú eléyìí tí ó jẹ́ pé wọ́n lo àwọn ibùdó ìdìbò láti má jẹ́ kí ó ṣe é wọ̀ fún àwọn olùdìbò eléyìí tí kò jẹ́ kí àwọn èèyàn tó pọ̀ jàǹtìrẹrẹ kí wọ́n di ìbò ọ̀hún nínú ètò ìdìbò tí a ṣe kọjá. Bákan náà ló sọ pé INEC náà ló ti kọ ẹ̀kọ́ lórí ètò ìdìbò sí ipò ààrẹ àti ilé aṣòfin eléyìí tí ó kọjá lọ lélẹ́yìí tí ó sì jẹ́ pé àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ ọ̀hún iná ni wọn yóò lò láti lè ṣe ètò ìdìbò sí ipò gómìnà àti ilé aṣòfin ìpínlẹ̀. Iye àwọn tó ti gbẹ́mìí mì látàrí ibà ọ̀rẹ̀rẹ̀ gbẹ́nu sókè sí 150 ní ìpínlẹ̀ 22. Ibà ọ̀rẹ̀rẹ̀ ìyẹn Lassa fever náà ló ń tẹ̀síwájú tí ó sì ń tàn ká orílẹ̀-èdè Nàìjíríà níbi ó ti jẹ́ pé àwọn 454 ìyẹn 676 náà ni wọ́n ti ṣe àkọọ́lẹ̀ wọn wípé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ní ibà ọ̀rẹ̀rẹ̀ ọ̀hún ní àwọn ìjọba ìbílẹ̀ eléyìí tí ó tó 180 ìyẹn tí ó sì jẹ́ pé àwọn ìpínlẹ̀ 22 ọ̀tọ̀ọ̀tọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà iná ni wọ́n ti ṣe àkọọ́lẹ̀ wọn. Àjọ eléyìí tí ó ń bójútó ọ̀rọ̀ ìtànkálẹ̀ àrùn ní orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde ìyẹn the Nigerian Center for Disease Control and Prevention gẹ́gẹ́ bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ sọ ní orí ọ̀rọ̀ ibà ọ̀rẹ̀rẹ̀ ọ̀hún eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi léde ní àwọn òpin ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn-án eléyìí tí ó jẹ́ láàrin oṣù kínní tí ó fi di ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún 2023 nínú àbọ̀ ọ̀hún àti ìwádìí ọ̀hún náà ni ó ṣe àkọọ́lẹ̀ rẹ̀ wípé iye àwọn èèyàn tí ó ti gbẹ́mìí mì náà ló ti fò sí 150 yìí 109 lélẹ́yìí tí ó sì jẹ́ pé iye tí ó wà tẹ́lẹ̀ ní mẹ́rìnléní-ọgọ́rùn-ún inú 104 gẹ́gẹ́ bí wọ́n ti wá tẹ̀síwájú wọ́n ní bí ó ti jẹ́ pé iye àwọn tí ó gbẹ́mìí mì náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó gbẹnu sókè báyìí àwọn ẹ̀ka ètò ìlera gbogbo náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń gun àwọn èèyàn bọ́ lórí wípé àìsàn ibà ọ̀rẹ̀rẹ̀ ọ̀hún náà ló ti jẹ́ ìdá 16 ó lé ẹ̀sùn péré ẹyọkan ìyẹn 16.1%. NCDC náà ló tún fi léde wípé ìdá 72 ìyẹn 72% náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n ní ibà Lassa lélẹ́yìí tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ̀nyí ni wọ́n wá láti ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Edo, ìpínlẹ̀ Bauchi tí ó sì jẹ́ pé àwọn ìdá 28 yòókù náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó wà láwọn ìpínlẹ̀ 2 ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ìdá 52 ọ̀hún náà ló jẹ́ pé Ondo náà ló ní ìdá 23 yìí 33%. nígbàtí ìpínlẹ̀ Edo tí ó ní ìdá 29 yìí 29% tí ìpínlẹ̀ Bauchi sì ní ìdá 10. àìsàn ibà Lassa yìí náà ni ó jẹ́ àìsàn tí ó ti ṣe bẹ́ẹ̀ gbilẹ̀ ní orílẹ̀-èdè Benin Republic, Ghana, Guinea, Liberia, Mali, Sierra Leone, Togo àti orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó fi mọ́ àwọn orílẹ̀-èdè míì lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀. Lára àwọn ohun tí ó ń ṣokùnfà rẹ̀ náà ni àìní àyíká eléyìí tí ó mọ́ tótó dáadáa àti àwọn omi eléyìí tí kò jágara táwọn èèyàn ohun tí ó tún fi mọ́ àwọn nǹkan míì pàápàá jùlọ lórí bí àwọn èèyàn kò tí ní ìtanijí eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó tò lórí ọ̀rọ̀
àrùn ọ̀hún. Lórí ọ̀rọ̀ àtúnyà owó náírà, kíkọ etí ikún sí àṣẹ ilé ẹjọ́ tó ga jùlọ náà ló lè mú wàhálà lọ́wọ́. ACF náà ló sọ bẹ́ẹ̀. The Àríwá Consultative Forum ACF náà ló ti ṣe kìlọ̀kìlọ̀ tako títẹ̀síwájú láti máa kọtí ikún sí òfin àti ìdájọ́ ilé ẹjọ́ gíga lórílẹ̀‐èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ àtúnyà owó náírà lélẹ́yìí tí ìjọba àpapọ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbọ́ sétí. Ẹgbẹ́ ọ̀hún náà ni ó sọ pé títẹ̀síwájú láti máa kọtí ikún sí àṣẹ ilé ẹjọ́ gíga ọ̀hún láti ọ̀dọ̀ báńkì àpapọ̀ ilé wa náà ló lè mú káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fi òfin sọ́wọ́ ara wọn lórílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí àṣẹ ilé ẹjọ́ ọ̀hún eléyìí tí ó pa ní ìjókòó rẹ̀ eléyìí tí ó wáyé kẹ́yìn náà ló ti ṣe gbẹ̀sùn gbèdéke eléyìí tí àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà fi lè ná owó náírà àtijọ́ yíyún 1,000 àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà yíyún 500 naira àti 1,000 naira sí ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2023. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Àríwá Consultative Forum gẹ́gẹ́ bí wọ́n ti sọ lẹ́lẹ́yìí tí wọ́n sọ pé àṣẹ ilé ẹjọ́ ọ̀hún iná ni ìjọba àpapọ̀ pàápàá jùlọ báńkì àgbà ilé wa iná ló kọ tí ikún sí tí kò sì gbà náà ni Àríwá ti wá sọ wípé lọ́wọ́ báyìí bí báńkì àgbà ilé wa bí ó bá kọ̀ láti mú àṣẹ ọ̀hún ṣẹ ó ṣeéṣe káwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n máa fi òfin sọ́wọ́ ara wọn àti wípé kíkọ tí ikún sí àṣẹ ọ̀hún náà ni ó dàbí ẹni pé wọ́n ń fi ẹ̀tọ́ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n fi ń dùn wọ́n tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà ni ó jẹ́ wípé gbogbo ọ̀nà tí wọ́n ń gbà láti fi jẹun ló ti dí mọ́ wọn lọ́wọ́. Ẹni tí ó jẹ́ Murtala Aliyu lẹ́ni tí ó jẹ́ akọ̀wé àgbà fún ACF náà ló fi ọ̀rọ̀ ọ̀hún lédè tí ó sọ pé èrèdí yòówù kí CBN kí ó fi gbé owó ọ̀hún jáde náà ni kò yẹ kí ó borí ohun tí yóò ṣe bẹ́ẹ̀ ṣe àǹfààní fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà nítorí pé wàhálà tí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ń fi ojú wìnà báyìí náà ni ó ti pọ̀ lápọ̀jù látàrí àti lè rí owó ọ̀hún. Nínú ìfiléde ọ̀hún náà ni wọ́n sọ pé ọjọ́ mẹ́wàá náà ni ó ti bẹ́ẹ̀ tí ó ti pọ̀ tó fún ìjọba àpapọ̀ láti wá gbogbo ọ̀nà láti rí dájú pé wọ́n tẹ̀lé àṣẹ ilé ẹjọ́ tí ó ga jùlọ ọ̀hún tí ó sì jẹ́ pé eléyìí náà ni ó lè mú kí àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ kí ó wà tí yóò sì jẹ́ kí ìṣèjọba tí ó ń bẹ lóde yìí kí ó gba ojú rẹ̀. Bákan náà ni ẹgbẹ́ ọ̀hún tún rán ẹni tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà létí èyàn ajagunfẹ̀yìntì Muhammadu Buhari wípé kí ó rántí àwọn ohun tí ó jẹ́jẹ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà láti rí dájú pé ó tẹ̀lé òfin orílẹ̀-èdè yìí lẹ́ni tí wọ́n fi kún wípé àwọn náà ni àwọn tí ń ṣe àtìlẹ́yìn fún láti àtẹ̀yìnwá tí ó sì jẹ́ pé àwọn kò ní títorí àtìlẹ́yìn àwọn kí àwọn wá ṣe bẹ́ẹ̀ kí àwọn fi ìfẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà sílẹ̀ àti wípé eléyìí náà ló lè ṣe àkóbá fún ètò ìṣèjọba àwa ara wa àti òfin orílẹ̀-èdè wa Nàìjíríà bí ààrẹ bá kọ̀ láti gbọ́ ohun tí ilé ẹjọ́ pa láṣẹ. Ojú òpó ìgbanisíṣẹ́ NDLEA náà ni ó ní àkùdé. Ojú òpó àjọ eléyìí tí ó ń rí sí gbígbógun ti ọ̀rọ̀ ògùn olóró ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyí the National Drug Law Enforcement Agency NDLEA náà ni wọ́n sọ pé ó ní àkùdé lélẹ́yìí tí wọ́n sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìgbanisíṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Wọ́n ní lónìí nígbà tí àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ tí wọ́n wo ojú òpó ọ̀hún láti ṣe àkọsílẹ̀ àti láti fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí wọ́n nílò sí ojú òpó ọ̀hún náà ni wọ́n sọ pé ó ń kọ 500 internal server error lélẹ́yìí tí ó sì jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbanisíṣẹ́ ọ̀hún ní àná tí ṣe ọjọ́ àìkú lẹ́yìn tí ó yẹ kí ó wáyé fún odidi ọ̀sẹ̀ méjì gbáko. Bákan náà
wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó fẹ́ ṣe bẹ́ẹ̀ tí ó fẹ́ gba iṣẹ́ ọ̀hún náà ni wọn kò ní àǹfààní sí ojú òpó náà nígbàtí àwọn oníròyìn ń bá ẹni tí ó jẹ́ adarí fún ẹ̀ka ìròyìn àti ìfiléde fún àjọ ọ̀hún sọ̀rọ̀ èyí ń Fẹ́mi Babáfẹ́mi náà ló fìdí rẹ̀ múlẹ̀ wípé ohun tí ó ṣẹlẹ̀ ọ̀hún náà ló wáyé látàrí bí ó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ń jàdù lẹ́ẹ̀kan náà láti lo ojú òpó ọ̀hún ó ní kì í ṣe pé ojú òpó ọ̀hún náà ni ó ti dàṣẹ́lẹ̀ àti wípé ojú òpó ọ̀hún náà ni yóò ṣiṣẹ́ ṣùgbọ́n látàrí wípé àwọn èèyàn pọ̀ lórí ẹ̀ náà ló jẹ́ kí ó ní akùdé bẹ́ẹ̀. Iná ṣẹ́yọ ní ọjà oúnjẹ ní ìpínlẹ̀ Kánò iná ọmọ rárá náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣẹyọ ní òru mọ́jú òní tí ṣe ọjọ́ ajé lélẹ̀ tí ó sì jó ọ̀pọ̀lọpọ̀ àwọn ibùdó ìtajà ní ọjà oúnjẹ eléyìí tí wọ́n pè ní single market tí ó ń bẹ ní ìpínlẹ̀ Kánò gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní iná ọ̀hún náà ni wọn kò lè ṣe bẹ́ẹ̀ pa títí tí ó fi di aago 8 kí wọ́n tó wá rẹ́yìn rẹ̀ àwọn panápaná pẹ̀lú àwọn ará ọjà náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe iṣẹ́ ọ̀hún tí wọ́n sì pa iná ọ̀hún ọ̀kan lára àwọn tí ó jẹ́ olùtajà ńbẹ̀ Abubakar Aminu tí ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ náà ni ó sọ pé gbogbo ibùdó ìtajà ọ̀hún náà ni ó jóná gbagba eléyìí tí ó sì jẹ́ pé ní nǹkan bíi aago kan kọjá ìṣẹ́jú 15 tí wọ́n pe òun pé iná ṣẹyọ náà ni òun ti gbéra nígbà tó wọ́n fi débẹ̀ ní nǹkan bíi aago 2 òru ọ̀hún náà lè jẹ́ pé gbogbo ọjà ọ̀hún náà ni ó ti jóná kódà ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ òun náà ni àwọn náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n fojú winá wàhálà yìí kódà ó ní ọ̀kan lára àwọn olùtajà ọ̀hún tí ó ṣẹ̀ṣẹ̀ kó ọjà tí ó tó tírélà bíi 4 wọlé náà ni gbogbo ọjà rẹ̀ tí ó jó guagua. Tí a bá padà dé ibùsọ̀ ibùdó iná ọba tuntun àti ẹ̀rọ agbára tí ń gbéná ká náà ni ó mú kí iná ọba fò sókè kọjá 4,000 mẹ́gáwáàtì ẹ má yí kúrò níbẹ̀ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà ìròyìn jákèjádò ń tẹ̀síwájú ìròyìn láti ẹ̀ka ọrọ̀ ajé ibùsọ̀ ibùdó iná ọba tuntun àti ẹ̀rọ agbára tí ó ń gbéná ká mú kí iná ọba fò sókè kọjá 4,000 mẹ́gáwáàtì ìpèsè iná ọba lórílẹ̀‐èdè wa Nàìjíríà láti ibùdó iná ọba ti orílẹ̀‐èdè yìí national grid náà ni ó ti ń tẹ̀síwájú láti máa gbẹnu sókè kọjá mẹ́gáwáàtì 4,000 4,000 megawatt ìwọ̀n láti inú oṣù kínní eléyìí tí a ti wọ inú ọdún yìí títí di àkókò yìí látàrí bí ó ti jẹ́ pé àwọn ẹ̀rọ agbénáka eléyìí tí ó ń gba agbára yìí transformer àti àwọn ibùsọ̀ ibùdó ìyún substations náà ni ó jẹ́ pé àjọ tí ó ń rí sí ọ̀rọ̀ iná ọba nílẹ̀ yìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣe lélẹ́yìí tí ó sì mú kí ibùdó iná ọba orílẹ̀-èdè wa Nàìjíríà kí ó ṣe bẹ́ẹ̀ kí ó máa gbẹnu sókè sí gẹ́gẹ́ bí ó ti fi ojú hàn nínú ìfiléde eléyìí tí ó wà láti ọwọ́ ẹ̀ka tí ó ń bójútó ọ̀rọ̀ iná ọba ní ìlú Àbújá ní ọjọ́ àìkú àná yìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní nǹkan bíi ti aago 6 àárọ̀ tí ó fi di aago 7 ọjọ́ àlárúbà náà ni ó ti fi hàn wípé ibùdó iná ọba náà ni ó ti ní agbára tí ó tó 4,456.8 megawatt tí ó sì jẹ́ pé kí ó tó di ọjọ́ ọ̀hún ní ọjọ́ kejì rẹ̀ náà ni ó ti ní 4,618 megawatt gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ ẹni tí ó jẹ́ adarí àgbà ní ẹ̀ka eléyìí tí ó ń bójútó ọ̀rọ̀ iná ọba nílẹ̀ yìí tí ó sì bá àwọn oníròyìn sọ̀rọ̀ náà ni ó sọ pé láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí tí ó fi di àkókò yìí náà ni ibùdó iná ọba ni ó ti ṣe bẹ́ẹ̀ gbé ẹnu sókè nípa ìpèsè iná ọba tí kò sì sí ìdákúrekú bíi ti ọdún 2022 eléyìí tí orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó fi ojú winá ẹ má yẹ kó ń bẹ̀ à ń padà bọ̀.
ìròyìn láti ilẹ̀ òkèèrè. Ìdojúkọ ní Bakhmut lágbára gan. Yevgeny Prigozhin náà ni òṣìbẹ́ẹ̀ tí ó sọ ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ Wagner ìwọ̀n. Yevgeny Prigozhin náà ni ó ti sọ yìí pé ìdojúkọ ní Bakhmut náà ni òṣìbẹ́ẹ̀ tí ó lágbára gan. Àwọn ọmọ ogun ilẹ̀ Ukraine náà ni wọ́n kojú sí àwọn ọmọ ogun ilẹ̀ Russia lélẹ́yìí tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí náà ni ó sọnù. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ọmọ ogun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kọ̀ láti jẹ́ kí àwọn ọ̀tá kí wọ́n wọ ilẹ̀ wọn, tí ó sì jẹ́ pé Colonel General Alexander Shyrsky náà ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde lójú òpó ti Ukraine. Bákan náà, àwọn arìnrìn-àjò 22 gbé ẹ̀mí mì nínú ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé ní Madagascar. Ó kéré tán àwọn arìnrìn-àjò 22 náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé ẹ̀mí mì nígbà tí ọkọ̀ tí ó ń gbé wọn lọ tí ó jẹ́ ti ojú omi tí ó ṣe bẹ́ẹ̀ tí ó soríkodò ní Madagascar. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, àwọn 57 náà ni wọ́n wà nínú ọkọ̀ ojú omi ọ̀hún eléyìí tí wọ́n ń gba ọ̀nà àìtọ́ lọ sí ẹnubodè ilẹ̀ Faransé eléyìí tí ó wà ní Mayotte, tí ó sì jẹ́ pé ọkọ̀ ọ̀hún náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó dojúbolẹ̀. Àwọn 23 náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n rí kóyọ̀, tí àwọn 22 sì ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti kú ṣùgbọ́n tí wọ́n kò rí àwọn 2 míì. Kí ó tó di wípé àmúròyìn jákèjádò fún ti alẹ́ òní wá sí apá kan wọ̀nyí iná ni àwọn kókó eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹyọ ní inú ìròyìn ọ̀hún. Èsì ìbò láwọn ibùdó ìdìbò tí ó lé ní 150,000 náà ló ti wà lórí INEC náà ló sọ bẹ́ẹ̀. Ibùsọ̀ ibùdó iná ọba tuntun àti ẹ̀rọ agbára tí ó ń gbéná ká mú kí iná ọba fò sókè kọjá 4,000 mẹ́gáwáàtì. Bákan náà la jẹ́ kó yé yín pé ìdojúkọ ní Bakhmut lágbára gan gẹ́gẹ́ bí Yevgeny Prigozhin bí ó ti fi léde. Ìròyìn jákèjádò fún ti alẹ́ òní kò ní jù báyìí lọ. Ǹjẹ́ lórúkọ gbogbo àwọn akẹgbẹ́ mi tí a ti jọ mú ìròyìn wá sí ojú wòran yín náà ní èmi Ògúnlékè Samuel ń dágbére fún pé kí a tún fi ire àti ayọ̀ pàdé. Ó dàárọ̀.